tèmi mo tún gbé e dé èèmọ̀ rèé ara mi ò rírí mo rí orí ológbò látẹ ṣe mọ̀ pé ẹni ayé bá ń fẹ́ kì í lárùn kankan lára ni ẹ wò lórí lẹ́yìn fídíò tí mo ṣe níbi tí Alhaji Taye Currency tó ti ń bẹ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá gbogbo ní Fuji ní ìlú Mecca ní umura tí wọ́n ti pàdé tán lọ bá Alhaji Wasiu Alabi nínú hòtẹ́ẹ̀lì tó ti ń bẹ́ẹ̀ lẹ́yìn fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn fáǹsì ọ̀gá ńlá Fuji wọ́n ti ya síta o tí wọ́n dẹ̀ ti sọ pé ẹ̀bẹ̀ tí Taye Currency bẹ̀rẹ̀ ọ̀gá ńlá Fuji yìí is not acceptable àwọn ò tí ì gbà á pé ó ní láti lọ sí ọmọlé láti lọ bẹ Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n bá dé ni ẹ wo fídíò yìí wàláì ẹ gbádùn ẹ̀ gan nítorí pé pọ́pọ́ òkè pọ́pọ́ èèbó aláwọ̀ funfun náà ti jáde ó kó wọ̀tọ̀wọ̀tọ̀ fún Alhaji Taye Currency wípé Taye gbégbéraga sílẹ̀ lọ́bẹ̀ ọ̀gá ẹ̀ Alhaji Pariolodo náà bàbá náà tún jáde síta ó Faaja tán pátápátá pẹ̀lú Taye Currency ni ẹ wo ẹ gbádùn fídíò yìí gan bẹ́ẹ̀ bó ti ń gbádùn sí gẹ́ṣà àti mọ̀ pé ọ̀rọ̀ lọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi tó bá jẹ́ gbà àkọ́kọ́ wá rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ dákun ẹ bá mi click lórí subscribe button yẹn ẹ bá ń like ẹ bá ń share ẹ má gbàgbé ẹ wo fídíò yìí dáadáa látòkè délẹ̀ kẹ́ ẹ drop opinion tí yín kí lẹ̀yin rí sí fídíò yìí ẹ bá ń drop ẹ sábẹ́ comment section fídíò yẹn ó yá ẹ jẹ́ àjọ gbádùn ẹ dáadáa. Ẹ káàárọ̀ ẹ̀yin ọmọ Naija ẹ̀yin ọmọ onífújì lápapọ̀ èmi ni Ṣẹ́gun mo rí fídíò kan lánàá tí ní tó ń ṣe ní Saudi Arabia Paso ọ̀gá ńlá pẹ̀lú Taye Currency ọ̀dà èmi ọmọ orúkọ ẹ̀ olórí ibú kan ọ̀bọ máa lọ sí Ìbàdàn lọ́dọ̀ ìyá ẹ o máa sọ̀rọ̀ játijàti o kò dá o Paso bàbá àgbà who be Taye Currency now who know you now go Ìbàdàn táwọn nógùn kò dá o olórí ibú mo ní dá fún bàbá ẹ. tó bá fẹ́ tọrọ apologize. That is not the way now. You dey craze, Paso. You don't respect elders now. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ now? Lọ sí hospital now. Mo dága. Paso na big guy now. Mo Paso láti ọdún 1992. You dey craze? Ṣé orí etí yìí ni? You have to know how to respect your elders now. Taye Currency. Go Ìbàdàn now. Lọ sí Ìbàdàn. Ọmọ yàwó ànábì. Don't try o. Wallahi tallahi. Paso na big guy now. Mo Paso láti ọdún 1992. You dey craze? Ṣé orí etí yìí ni? You have to know how to respect your elders now. Taye Currency. Go Ìbàdàn now. Lọ sí Ìbàdàn. Ọmọ yàwó ànábì. Don't try o. Wallahi tallahi. Ẹ káàárọ̀ ẹ̀yin ọmọ Naija. Pasuma Fans Club àti Currency Fans Club kí fídíò yìí kó dọ́dọ̀ òru Yorùbá ló bọ̀ wọ́n ní nǹkan mẹ́ta ló máa ń gùnyàn ìkíní á ní owó máa ń gùnyàn oògùn gùnyàn agbára dẹ̀ máa ń gùnyàn àbúrò mi jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ kí ló ń gùn wọn náà lóò mo fẹ́ béèrè kí ló ń gùn ẹ̀ kó sọ fáwọn tiẹ̀ tó bá lè sọ fún wọn wọ́n á lè mọ̀ bọ́ ṣe máa rẹ̀ ẹ́ lọ́kàn tó ń gùn ẹ̀ nǹkan tẹ́mi kàn rí kó ń gùn ẹ̀ ìgbéraga ni ìgbéraga dẹ̀ máa ń gbéyàn lulẹ̀ tó bá gbéyàn lulẹ̀ kò ń gbéyàn dìde o aláìtàlá sọmọ bí láìla mo mọ̀ ẹ́ dáadáa dẹ̀ tó mọ́ra mo ti sọ̀rọ̀ kan rí lórí awuyewuye rí tó ní tó lọ kọ́mẹ̀ntì fẹ́yàn kan wípé èmi tó yẹ pé kí n parí ọ̀rọ̀ pé mo lọ sọ̀rọ̀ sí ẹ̀ mo sọ̀rọ̀ sí ẹ̀ máa sọ̀rọ̀ sí àgbàlagbà ni mí èmi ò ṣe bọ̀dá ẹ̀ bàbá lè mi jẹ́ Taye Currency bàbá ni mo jẹ́ fún ẹ àti rán mu gangan ó ṣẹ̀yìn kan kò ṣẹ̀yìn kan náà tèmi náà tó ń gbọ́ bí ìfẹ́ máa sọ sítórì púpọ̀
pé mo tẹ̀lé Paso wá bí ẹ̀ ti Ìbàdàn 93 táwa yìí ní ṣe ìtẹ́ kí má mú yẹn kó Ọlọ́run ti gbogbo yẹn fún ẹ Ọlọ́run dẹ̀ ṣe fún ẹ o tún bímọ lálùbáríkà ògbó ọ̀nà rẹ wò Ọlọ́run ṣe fún ẹ ìwọ náà tún ń jẹun níjọba Ọlọ́run ṣe fún ẹ ń jẹun ní fújì kí ló ṣe é tó ṣe báyìí tọmọ sàásù yẹn là ń sọ pé kí ló dé tó ń ṣe gbogbo báyìí àtàmọ̀pé yẹn pé bí láì ṣe bọ̀ tí wọ́n gbọ́ kí ló dé tó ń ṣe ìgbéraga gbọ́ngàn tó lọ láàrin àti ìwà àti Paso náà gbàdúrà kó tán kẹwàá ní bàbá àtọmọ everything might go on like that tó àwọn ọ̀nà pé ta ló fẹ́ pè yín papọ̀ báwo ló ti fẹ́ lọ lé ẹ̀ báwo ló ti fẹ́ lọ bẹ́ẹ̀ ni à ń wà àti ìmẹ̀ tó fẹ́ jáde tán fún yẹn mo wá wo iṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ wa lọ pàdé nílé Olúwa jẹ́ ti lọ gbàdúrà Kàábà ẹ pàdé ní kílẹ̀ nígbè Mẹ́kà ní múra lẹ ti pàdé gbogbo nǹkan tó ń mú lẹ̀ kó yẹ kí nǹkan ẹ rá sí múra àwọn alátúntò alátúnṣe tí wọ́n lọ́pọlọ wọ́n wá mú ẹ wá bá Paso nínú rúùmù bíi tí Paso wà mo rí Ọlámilékan Gàjí mo rí bẹ́ẹ̀ tẹ̀ máa ń orúkọ àwọn tó kù wọ́n wá mú ẹ àwọn fáìsì ẹ̀dẹ̀ ni àwọn Ọlámilékan Gàjí ẹ ti jọba ti pẹ́ àtàyè Ìjẹ̀bú Òde mú wọn àwọn amú ẹ wá kí gbogbo wọn lè tán bẹ̀ ibẹ̀ yẹn kó dẹ́ẹ̀dì tí ó sì pé bóyá ṣe ń pèrò jọ kò sí tó pọ̀ jù fún ẹ bó ṣe wọlé yẹn kó kàn kúnlẹ̀ kó ìkáwọ́ sókè kó kúnlẹ̀ bàbá mi ọ̀gá mi olúwa mi kó tó lọ ẹ̀jẹ̀ kó tẹ̀ má bínú ẹ̀jẹ̀ ká gbà mí ẹ̀yin Pasuma Fanzs ẹ̀ má bínú ẹ̀yin fáǹsì mi náà má bínú gbogbo ẹ̀ lólùfẹ́ wa èmi àti bàbá ọmọ àti bàbá ti jà ó ti parí ẹ̀ ní ó ti sọ ẹ̀ má bínú jẹ́ kó lọ kó dẹ̀ bó lẹ́sẹ̀ sọ òun náà di ẹ̀mú ó ti tán wà á débẹ̀ tó lọ ń rojọ́ sọ sítórì tàti kínní kan years tẹ́ ti jọ wà rí wà á ti Paso ti jọ wà á ti pẹ́ òṣè olùlù lẹ́yìn Paso ògbérin lẹ́yìn Paso kí ni gbogbo yẹn ta ló tún béèrè gbogbo yẹn lọ́wọ́ tó lọ ìgbéraga ni gbogbo tó ń ṣe yẹn ìgbéraga ń da ẹ̀ láàmú gidi o ò dẹ̀rẹ́ yàn bẹ́ẹ̀ sọ tọrọ I'm telling you the truth tó bá wọn anybody kó sọ àgbàlagbà lèmi àwa máa sọ fáàtì ọ̀rọ̀ fún ẹ tó rà like yẹ I like you ṣùgbọ́n o ti ń jẹ́ kí n máa dislike pẹ̀lú àwọn pátánì ìgbéraga kí ló ṣe ẹ ló ń gbíjú ẹ lọ́dọ̀ òbíjú lẹ̀ kò sí tọ́lọ́ lè ṣe fún ẹ máa wò pọ́ lọ́run ló ṣe kó cool down kí ló ní tẹ̀dá kan ò tí ì ní rí kí ló ṣe ẹnìkan ò tí ì ṣe rí ó lè farabalẹ̀ nígbà tí Paso tó ṣe Wasiu Ayinde gbogbo alárí inú kíṣìn ni Wasiu Ayinde tó lọ ń dọ̀bálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ sí Paso pé ó ṣe máa lọ dọ̀bálẹ̀ fún ẹ̀gbọ́n tó mọ̀ wípé àgbà ni àgbà ń jẹ́ ó tó bẹ́ẹ̀ kó ń lọ dọ̀bálẹ̀ fún ó dẹ̀ fagbà fún ó dọ̀bálẹ̀ fún ṣé wò rí yẹn ni àti wá dọ̀bálẹ̀ fún Paso wá ń ṣe bákan fún ṣé Paso kéré sí wọ̀ ni tó kéré sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fún àbúrò àwọn àbúrò tó wà lẹ́yìn ẹ̀ ayé ìgbéraga ẹ̀ lọ́gbé ilẹ̀ ẹ̀wù burúkú ni aṣọ burúkú ni máa ń tẹ̀ràn láwùjọ ni ní múra nílé Olúwa tẹ lọ gbàdúrà tó yẹ kí gbogbo ẹ̀tọ́ dé pé lẹ́yìn pé àwa táwọn wò yín lé tá a rí bọ́ ṣe ń ṣe yẹn tẹ bá máa dé báyìí kankan lọ fọ́ọ̀mù ṣóun bá dàn pé ó yá bàbá àtọ wọn ìyá ìjà ti parí kẹ là ṣó mọ́lẹ̀ kẹ tún ṣe ṣó lẹ́kọ̀ọ́ kí gbogbo ẹ̀ ó yá kí wọ́n náà wà wò ṣe máa wà ó kò tún máa dà tún bí ni wọlé tó ń ṣe tó ń kírètì ẹni mìíràn fúnra ẹ ló kàn kírètì ọ̀tá fún rẹ ìgbéraga ni lọ́jà wọn bẹ̀ o ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ bá sọ̀rọ̀ ìgbéraga ẹ̀wù tí ò dání lọ́bọ̀lẹ̀ má máa ga gbá wọn sáwọn tó bá ju ẹ lọ ló ti yẹ má máa ga gbá o ló ti yẹ àwọn alẹ́kẹ̀ la ṣe bẹ́ẹ̀ sọ lọ́bẹ̀ burúkú ilẹ̀ kò dáa àtúnlọ́ṣe gbogbo eléyìí ní múra ṣáà àwòsùn lè la.